Àkàràlé, ẹ káàbọ̀ làkérè ọ̀nà. Orúkọ mi ni Olúwadámiláre Ọmọládipúpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Alára Ère. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín ìlú àtorin, níbi tá a ti máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa, tá a ti máa sọ ìrírí wọn nípa ìlú, a sì máa sọ ìtàn nípa ìlú àti a sì máa dára wa náà lára yá. Ẹ káàbọ̀ sórí ètò wa, àlejò wa, ẹ sọ fún wa pàtó orúkọ yín, ibi tẹ́ ti wá àti iṣẹ́ tẹ́ yàn láàyò. Orúkọ mi ni Abíọ́dún Ọmọjúláre. Àti Ilé-Ifẹ̀ láti wá. Ìlú yìí náà la yàn láàyò. Tá a bá lọ́wọ́ bàbá wa, òun náà la fi ń ṣiṣẹ́ ṣe. Ọlọ́run kó bẹ̀rẹ̀ ràn wá lọ́wọ́. Àmín. Ìbéèrè mi àkọ́kọ́ sí yín ni pé ṣé ọmọ onílù ni yín ni àbí ẹ kàn wò pé àwọn èèyàn lùlù mo dẹ̀ láì mo ṣe ń lù èmi náà wá decide pé kékeré mi náà kọ lórí ìjà rẹ̀. Ọmọ onílù ni mí o. Ọwọ́ bàbá mi mo ti bá. Ìṣe pé báyà pé mo lọ kọ rárá àbá lórí ìkànnì. Mo ti gbọ́ pọn tán máa ń pe nǹkan kan ní àyàngalú àti anígilájé. Àwọn wo náà ń pè ní, mo mọ̀ pé àwọn onílù náà máa ń pè ní àyàngalú, àwọn wo náà ń pè ní anígilájé? Àwọn tá ń pè ní anígilájé, àwọn tó bá jẹ́ ọmọ onílù náà ni tó jẹ́ pé wọ́n lùlù, àwọn ni anígilájé. Àwọn náà ní àyàngalú. Àwọn náà ní àyàngalú. Wọ́n ní ọmọ àyàngalú ó dára bẹ́ẹ̀. Mo mọ̀ pé tabaníkà kà lé ní méjì mẹ́ta ó ti pẹ́ tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, and then ìrírí ọ̀pọ̀lọpọ̀ lẹ ti máa bá pàdé ní àwọn experience yín kíníkan. Ìjọ wo ni ẹ lè rò pé inú yín dùn jù láì pé láìjẹta tí ń ṣiṣẹ́ yóò jẹ́ tí mo ti ń ṣiṣẹ́ yóò tí máa wá lòdì kan bẹ́ẹ̀ òde yẹn dáa jù? Kò ń ṣòwò tẹ rí bẹ́ẹ̀ gan gbà mí o, ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n ṣe pàtàkì yín nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ pé inú dùn pé ọmọ ń lù ní mí. Ìjọ kan tí mo lè sọ pé inú mi dùn dáadáa ni pé ẹni yẹn kú wà lódì. Ọkàn mi ò tẹ́ fẹ́ lọ sóde yẹn jọ yẹn, ṣùgbọ́n nígbà tá a débẹ̀ wọ́n tọ́jú wa, wọ́n ṣèkẹ́ wa. Gbogbo nǹkan tá a dẹ̀ tí a rí bẹ́ẹ̀, àwọn tó náà rí pé àwọn ènìyàn wọn gbogbo nǹkan náà fi ṣèkẹ́ wa ń bẹ̀. Ó jẹ́ ìjọ yẹn inú mi dùn pé Ọlọ́run tó bí bàbá. Ìjọ wo wá ní ìjọ kan kejì tá a gbọ́dọ̀ sọ? Ìkejì yẹn ó mọ̀ lágbára ń jọ yẹn. Wọ́n kó wa lóde náà ìjọ yẹn náà ni. Òde yẹn jẹ́ pàjáwìrì, wọ́n ti sáré pé wà pé bóyá o ká wá lọ sóde yẹn. Àwa travel tó padà ń lọ níbẹ̀ láti ojú ọ̀nà ní accident ti ṣẹlẹ̀. Accident ńlá, àwọn èèyàn ti kú. Àwọn wá wò pé Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ọba tó jẹ́ ìyá mi tí mo gbé dání gan wà kò sí nǹkan kan tó ṣe. Ìjọ yẹn ẹ̀rọ náà bá mi ní iṣẹ́ bàbá wa náà ni kò sí mọ́ sí Ọlọ́run adé máa ràn wá lọ́wọ́. Abala kejì tá à ń lọ ní ibi tá a ti máa túmọ̀ òwe. Àwa náà ti gbáradì, a ti ṣòwe lẹ̀ fún yín, òwe 5 ni, sì tú márààrún. Kò ń ṣe dandan kẹ́ ìgbà náà bẹ́ẹ̀ sì gbà náà dédé ẹ̀bùn wà fún yín. Ní iye tí ẹ bá ti gbà ẹ̀bùn wà fún yín. Ẹlẹ́ẹ̀kejì ni abala tẹ́ ti máa dá wa lára yá nígbà tí ó máa fi lu òwe fún wa. Ẹ máa lu òwe 5. Nínú òwe 5 ẹ tú gbogbo ẹ̀ fún wa, a sì fi 2 síta fún àwọn aráalé láti tú 2 tó kù. Ṣé ẹ ti ṣe tán? Ti ṣe tán. Ìlú ní orin, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Ìlú ní orin, bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà. Àtorin àtìlù àtorin, kájọjó kájọyọ̀, ká sì ra wa lọ́kàn. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa ìlú àti orin. Àlejò wa ti gbáradì láti túmọ̀ àwọn òwe yìí fún wa. Ẹ fún wa ní òwe àkọ́kọ́.
ṣé àlejò wa òun lẹ ti gbọ́ yẹn. ní tí onílù yẹn sọ wọ́n yẹn ni pé olórí burúkú kò lè mọyì olóríire, àjogún èrò kò lè mọyì agbádá ńlá. nítorí onílù yẹn sọ nìyẹn. Bẹ́ẹ̀ni, ẹ bá pàtẹ́wọ́ fún àlejò wa o. Ẹ fún wa ní òwe kejì. Ẹ ṣé. ní tí wọ́n sọ bẹ́ẹ̀ tó nílù yẹn sọ ni pé igbá jókòó jẹ́ àwò jókòó jẹ́ igbá tí ò jókòó jẹ́ iná fojú rẹ̀ rí mọ̀ bó. a ti mọ̀ pé gbogbo wa náà ti mọ̀ pé igbá ò lágbára rí orí iná tí igbá bá wà lórí nínú iná a ti mọ̀ pé ó máa jó ni. Bẹ́ẹ̀ tó nílù yẹn sọ nìyẹn. bẹ́ẹ̀ni, ó di méjì. Ṣé gbogbo ẹ̀bùn wa lẹ́fẹ̀ẹ́ gbà lọ náà ni? Ok, ẹ̀yà mo mọ̀ pé ẹ̀ lè gbé lẹ́ẹ̀kẹta yìí. Ó yẹ fún wa ní ẹlẹ́kẹta. Ó yá. nítorí nílù yẹn sọ ń bẹ̀ yẹn ó ní ìjọ tẹ̀ tí ń jẹ ewúrẹ́ Kò pa ká sọ. ìjọ ẹ̀ tí ń jẹ àgùntàn ìjọ ẹ̀ tí ń jẹ tòlótòló bàbá adìyẹ ó láàdílé ń jẹun rí. Bẹ́ẹ̀ni, ní tí wọ́n sọ ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. Okùn méjì. Ó dáa náà, ẹ fún wa ní ìkẹrin. Ẹ̀yà. ní tí wọ́n sọ ń bẹ̀ yẹn wọ́n ní inú ẹni ní gbé ọ̀rọ̀ tá a sọ lénìí tí ó dìjà lọ́la inú ẹni ní gbé ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ tó lè dá nǹkan nílẹ̀ ká mọ̀ wulẹ̀ sọ̀kára fi sínú. Ẹ ti gba mẹ́rin nínú márùn-ún. Ẹ fún wa ní karùn-ún. Ó yá. ó ní ìyá àjẹkú ẹ̀yìn ọ̀sẹ̀sẹ̀ ọmọ tí àjẹ́ fi sílẹ̀ kó lè pani jẹ. ìjà sọ fún wa rẹ̀. Àlejò wa ti gba gbogbo ẹ̀ báyìí o. Ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Abala tó kàn tá à ń lọ òun ni ibi tẹ́ ó ti máa dára wa lára yá pẹ̀lú ìlú. Tẹ́yìn náà sì tún máa fún wa ní òwe márùn-ún táwa náà dá jẹ́ bí àmúrelé fún wa àti ẹ̀kọ́ fún wa àtàwọn onílù tó wà níta láti kọ́ mọ́ ohun tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé ṣe tán? Ó yá. ìlú ní orin bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ìlú ní orin bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ gbà àtọrin àtìlù àtọrin kájọjó kájọyọ̀ ká sì ra wa lọ́kàn.
Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa ìlú àtọrin. Àlejò wa ti dá wa lára yá, a sì ti jó dáadáa. Ó kù òwe márùn-ún tí wọ́n fẹ́ ṣe fún wa. Ó yá, àlejò wa, ṣé ẹ ṣe tán? Ẹ yá, ẹ fún wa. Ìlú ní ìlú ní ìlú ní orin, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Ìlú ní ìlú ní ìlú ní orin, bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà. Àtọrin àtìlù àtìlù àtọrin, kájọjó kájọyọ̀, kájọjó kájọyọ̀, ká sì ra wa lọ́kàn. Àmọ́ ó ní orí ẹni làwúre, bí mo bá jí lòwúrọ̀ màá lórí mi mú. Orí ẹni làwúre, àwa náà jẹ́bùn yín lọ nìyẹn. Ó yá, ìkejì. Ẹ bá wa túlù, ẹ jẹ́ á gbọ́ lẹ́ẹ̀kan sí. Ó pàkàṣọ, ẹ bá wa tún, kí ni tẹ́ ẹ fìlú sọ? A ní ó ti fòwúrọ̀ sí àgbàlagbà tó rẹrù tó tún mọ̀ pàdánù. Ó ti fòwúrọ̀ sí. Ó ti fi òwúrọ̀ sinmi àgbàlagbà tó rẹrù tó tún mọ̀ pàdánù. Ó fòwúrọ̀ sinmi. Ó ti fòwúrọ̀ sí. Ok, ẹlẹ́kẹta. Ohun tí àlejò máa ń fìlú sọ, èmi náà gbọ́. Ó ní inú ẹni ní ń gbé, ọ̀rọ̀ tá ó sọ lónìí tí ó dìjà lọ́la. Inú ẹni ní ń gbé, ṣe bí mo gbà? Bẹ́ẹ̀. Ó yá, ẹ fún wa ní ẹlẹ́kẹta. Àlejò wa ní bó bá ti rí nìyẹn wí, alákìíbọ ọmọ lẹ́rù kó mọ̀ lè rọ́. Bó bá ti rí nìyẹn wí. Ìyẹn lẹ́lẹ́kẹrin. Àwa gbọ́n mọ́. Ó mọ ìpàdé dìta, ẹ̀já tó gbé wọ̀ ló lòun mọ̀ ṣeré ipá. Ìpàdé dìta. Nínú márùn-ún, mo gba márùn-ún, àwa náà sì gba mẹ́rin. Ayé ló. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé a fẹ́ kí àwọn ènìyàn tó wà ń ta, a fẹ́ káwọn náà tú. Ẹ fún wa ní òwe méjì tó yàtọ̀ báyìí sí àwọn ilé tẹ̀sílù tẹ́lẹ̀. Ẹ bá wa rí lẹ́ẹ̀kan sí.
Òwe kìíní nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ẹ bá wa lọ ẹlẹ́ẹ̀kejì. ìlú ní ìlú ní ìlú ní yìí orin bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìlú ní ìlú ní ìlú ní yìí orin bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ gbà àtọrin àtìlù àtìlù àtọrin kájọjó kájọyọ̀ kájọjó kájọyọ̀ ká sì ra wa lọ́kàn. Ẹ káàbọ̀ padà. So èyí ni láti sọ fún yín ẹ̀yin tẹ́ wá ń ta ẹ̀yin olólùfẹ́ wa òwe méjì tí wọ́n sọ tábà ti fi fọ́nrán yẹn ránṣẹ́ síta. Mo fẹ́ kẹ́ ẹ comment kẹ́ ẹ sọ ẹni tó bá sọ a máa gbé wá sórí ètò yìí. Ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé tá a pè yín tẹ́ jẹ́ wa lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. Èmi ni Abíọ́dún Ọmọjúlárí tí a wá láti ìlú Ilé-Ifẹ̀. Àmọ̀ràn wo lẹ ní fún àwọn onílù tó wà níta tí wọ́n kọ́ṣẹ́ yìí àbí tí wọ́n jẹ́ ọmọ onílù? Àmọ̀ràn tí mo ní fún wọn náà ni pé iṣẹ́ tí Ọlọ́run ti fún wọn lẹ́bùn ẹ̀ tí wọ́n ti ń ṣe kàn bẹ̀rẹ̀ sí tún máa tẹra mọ́ torí pé ènìyàn ló náà ọ̀rọ̀ ló máa rẹ̀ ìta iṣẹ́ tá a bá dẹ̀ ń ṣe tá a bá ti tẹra mọ́ àti mọ̀ pé níbẹ̀ náà owó rẹ̀ dà fún yàn náà. Bẹ́ẹ̀ ẹ ṣé gan lẹ́ẹ̀kan sí àdúpẹ́. So ìgbà míì tá a bá tó pè yín ṣé ẹ máa jẹ́ wa? Lóde àwà. Ẹ ṣé gan. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé o ẹ ṣé tẹ́ ń wò wá tẹ́ sì afẹ́kẹ́ fi fọ́nrán yìí afẹ́kẹ́ fi ránṣẹ́ kẹ́ share kẹ́ like kẹ́ comment. So títí dìgbà mìíràn táwọn máa pàdé a fẹ́ máa fi yìí ṣe lọ. Ẹ ṣé àdúpẹ́.